òun sọ̀rọ̀ Wike àti Fayose. Who the fuck is Fayose? A nobody. Mo ń retí ẹ̀ kó sọ̀rọ̀. Ó ṣe Gómìnà. Ta ló jẹ́ kó di gọ́vnà? Ta ló jẹ́ kó di gọ́vnà? Àtàpábíò. If I didn't win in, I was the vice chairman Southwest. Àwọn ará láwọn ọlọ́wọ̀n fẹ́. Wọ́n ti dáṣọ tó máa wọ̀ ńjọ́ tó ti fẹ́ lọ fún ní tí bàbá láti lọ fún ní flag. Òru midnight tán wá bá mi pé bàbá wọn fóun láṣọ aṣọ tán dá ìwọ́de ní governorship aspirant wa wọn ní mo náà fún ẹ mo ní dáre ó yá 250,000 naira ẹ lọ sí Ìbàdàn lóòru yẹn kẹra aṣọ òfì ìkan fún bàbá ìkan fóun kẹtẹ ti rán kẹgbẹ wá by 6 a.m. they were back. Baba landed at 7. Ọbásanjọ́ landed at 7 ní Àkúrẹ́. I went there. I went straight up sí yàrá ẹ̀ ní orí aircraft. Bọ̀dé ṣé ò sí nǹkan mo ní púpọ̀ wá sí. Ní kí ló dé jókòó? Mo rí Bọ́dúndé yẹn ń bá bàbá ṣiṣẹ́. Èkìtì ló ti wá. Àwọn alábòsí ibẹ̀ ni ẹ̀. Mo ní now Bọ́dúndé get out of here. Mo ní kó get out. Bàbá ní Bọ̀dé àwọn ẹranko làwọn eléyìí. Ó ní ẹwà aṣọ tẹ rí aṣọ tẹ wọ̀ yìí wọn fún gómìnà tẹ̀ ń bọ̀ wá fún flag bàbá náà fún òun náà fún ṣé ẹ̀ débẹ̀ òun á wọ tiẹ̀ èèyàn á wọ kíní àwọn tó pọ̀ náà wọ́n fún kí lè ti fẹ́ ṣe bàbá ní Bọ̀dé kí ló wá ṣe ní very simple sir àti dákọ̀ fún yín o dákọ̀ fún gómìnà olókè tá a bá ti ṣí NTA tá a lọ kọ́kọ́ lọ ṣí ní Adó bá ti ṣetán tó ti kọ national àwọn àní Bọ̀dé o bá ti gbórúkọ mi kí n máa gbàṣọ bọ̀ àjọ máa wọnú station yẹn lọ that was what we did. a ní bàbá ní Bọ̀dé o mo ní sáà nígbà tá tí president máa lóun fẹ́ wọ studio everybody bed síta ni kí ni bàbá wá èmi àti bàbá láwọ̀ mo bọ́ ṣòkòtò mo bọ́ agbádá abọ́kìnrin àwọn owó ìtú kòtò àti kìíní ẹ̀fún ó dẹ̀ wọ ṣọ Fayose gbogbo àwọn tó kù ti ń sá lọ sí fi torí tí president bá ti wọ bẹ̀rẹ̀ mọ̀ pọ́n máa tilẹ̀kùn ní àti bàbá àjókòó ní KDC bọ́ sẹ́yìn àdẹ̀wọ̀ bẹ̀ lọ nígbà tá a wọnú fíìlì ní Adó Èkìtì tí bàbá jáde nínú káàbá ẹ̀ tán rí aṣọ Fayose pẹ̀lú bàbá ariwo náà bá bẹ̀rẹ̀ sí mú pure water náà lẹ́ mọ́ àwọn ará wọn leaders èmi ṣe yẹn fún ìwọ idiot ìwọ lẹ́nu sọ̀rọ̀ who are you èmi Wike ṣe kíní kan gbogbo àwọn tó ń sọ Wike was a local government chairman ìwọ ń bú àwọn Òdìlí Chambers Òdìlí ìyàwó ẹ̀ tó di justice of the Supreme Court ìyàwó ẹ̀ Chambers ẹ̀ ni woman tí Wike fẹ́ náà ti pàdé after law school wọ́n lọ ṣe kíní tó náà máa ń ṣe so ìwọ ń bú wọn ọmọ ènìyàn ọ̀rọ̀ yìí wà ó mo ti sọ fún ọ mo ní ẹ máa rí gbogbo ẹ ẹ máa rí lórí tẹlifíṣàn báyìí èmi ò ní lè jáde nílé ẹ mo játijàti mo wá ń sọ̀rọ̀ o tó bú Ṣèyí lánàá kí lè ló ní Ṣèyí ṣe ó ní ó ti lọ lẹ̀pọ̀ mọ́ Àtíkù kí ló lọ ṣe Àtíkù lọ tiẹ̀ Ṣèyí lọ tiẹ̀ ni ṣé Ṣèyí á wá sọ fún Àtíkù pé kò lọ di president kò di vice president àbí ṣé gbọ́ ṣé àti ẹ̀ lè ráyè wọlé. wọ́n tiẹ̀ ló lọ sínú ADC ló fi PDP lẹ̀. kí ló fẹ́ lọ sí ADC níjọ́ tá à ń kégbe pé èmi ni mo remove motion you can get the hell out of this party that this party will never succumb that a northerner had been president and you will now take over as president never go.
kan ṣe àwọn ilé ìmọ̀ kí ló sì tẹ̀lé mọ́lẹ̀ ní PDP kí ló mú igbó síbẹ̀. Gbogbo ẹgbẹ́ tó wà Nàìjíríà kò sí ètò mo sọ fún ẹ nǹkan táwọn bàbá yẹn dálẹ̀ àwọn náà pín Nàìjíríà sọ́nà mẹ́fà wọn nǹkan tó ṣe o tí president bá lọ sókè vice president á wá sísàlẹ̀ léyà lọ sókè léyà wá sàlẹ̀ yẹn so 3 up 3 down. So after 8 years wọ́n ti padà bẹ́ẹ̀. Ẹgbẹ́ wo ló ṣerú ẹ. nínú ẹgbẹ́ PDP gbogbo ṣọ́ọ́ ẹgbẹ́ PDP wọ́n ṣá. ọmọ aláti lé wọn bí ìgbẹ́ they were expelled by the convention. You see, the convention of the party is like the Supreme Court. Any decision at the national convention of the party is sacrosanct. Until another convention, let me reverse, we dismiss them from being members of this party. They are no longer members of our party. We moved the motion and it was unanimously adopted. There were about 11 of them. Wọ́n ń pera wọn ní PDP sí ọ̀nkúra wọn ṣù. Okay, wọ́n náà on lockout. Let me say this. You know, there are 3 arms of government. Legislative arm, executive arm, and the judiciary. That is why it's a very stable platform. Nǹkan tó bá ní tó lẹ́sẹ̀ mẹ́ta is a very stable platform. And they are independent and they are equal in powers. Now, Egbe wa, Awon, we moved the motion at our convention and dismissed them. All right? Now, Supreme Court dẹ̀ ti dá ẹjọ́ pé anything that has to do with the management, the managers of the party, election managers within your party is your problem. No court has any jurisdiction to wade into it. Gbogbo òṣekúṣe tó ń ṣe yìí tí Bọ́lá náà ń dà wọ́n tó ń lísìn sí wọn lèmi ṣe ń sọ pé ẹ̀rù rè o ẹ tẹ̀ jẹ́jẹ́ o bá ṣe bẹ̀rẹ̀ 1962 nìyẹn o ní Western Region tó declare state of emergency tí bàbá Awólọ́wọ̀ sọ pé Mr. Prime Minister, why are you declaring state of emergency in Western Region when there is no crisis? Number 1, is there violence in Mokola? Is there violence in Ogbomoso? Is there violence in Ajegunle? Is there violence in Badagry? Tí wọ́n pé gbogbo ìgbà yẹn Western Region ní gbogbo area yẹn. Why? Only you can only know the beginning of a crisis. No human being can know how that crisis will end. Kí ló ṣẹlẹ̀? He went ahead, declared the state of emergency. Wọ́n bẹ̀rẹ̀ kóká commission of inquiry to Baba, found nothing. Wọ́n ní Baba ó commit treason. Ó rán àwọn Baba Adébánjọ, àwọn Baba gbogbo yẹn ó ní kó lọ ṣe training ní Ghana. Wọ́n fẹ́ wá overthrow, àwọn náà fẹ́ ṣe military coup. They sentenced Baba for treasonable felony. Ta ló ṣe? Àwọn àtúntò bá sí ìkẹ́ ọ̀yà. Ìyẹn fara mọ́ kí aṣojú àmẹ́kì gbogbo wọn bá fi ní ọ̀pọ̀. Àbẹ̀fẹ́ mú ìyàwó ni láti PDP yìí. Báwo la ṣe máa ní kó ṣe pátì wa ló wà ní? Àwọn agbé tiwọn sílẹ̀, àwọn náà agbé tiwa sílẹ̀ ni. Ìgbà tó jẹ́ ọmọ Yorùbá ń kọ́ yẹn ò sí. Bẹ́ẹ̀ à ń ṣe ẹgbẹ́ kan náà,
àmì mi gbé sínú pátì kan náà olúkàkú á lọ jà fún tiẹ̀ ẹ jẹ́ kán fi sórí ètò kan ìní o lóòótọ́ kò sí bọ́yàn ṣe lè lọ sọ́tún kó lọ sósì tó àwọn aráalé ẹni ìrìn aráalé ẹni ṣùgbọ́n tóòtọ́ ọ̀rọ̀ bá gbọlẹ̀ ká sọ tó bá ní pé àfẹ́ ẹgbẹ́ tiyín ẹgbẹ́ tiyín ẹni tó ró jẹ́ Yorùbá ìyẹn la fẹ́ fi ṣe ìjọ tọ́lọ́run dá ẹ̀ tó sọ f'Olódùmarè pé Yorùbá ló fẹ́ lọ àbọ̀ Haúsá ló fẹ́ di ó kọ̀ jábọ́ nípa Olódùmarè bẹ́ẹ̀ ni sórí nǹkan tí wo ò bá nígbà má sì fọmọlà kejì ẹ̀ ó tán. mo ti wá rí ìsà àti pé àwọn ní báyìí ẹni tó ń lò lọ́wọ́ báyìí ìsàlẹ̀ nílé ti wá ẹni tó wá lọ ní mẹ́rin tí pdp náà bá wá jáde dé ẹ mú yàn wá láti ìsàlẹ̀ ní. of course ìsàlẹ̀ ni àwa ti sọ wọ́n jọ takùn. gbọ́gbọ́ ìsàlẹ̀ ni.